Fújì rè o, Fújì mi sí. Fújì rè o, Fújì mi sí. Tó ní gbọ́ngbọ́n nínú, tó sì lóyìn lájòjájò. Torí Jésù mẹ́lọ̀ ti ga ní. Àkànní Akíìmù senior. Àkànní Akíìmù senior. Ọmọ ti dá mi láre. Àkànní Adé. Dámiláre ọmọ wa ọmọ tuntun. Àtúntì lè kàn sí nílé Akíìmù Dámiláre. Mr. Shaw Bristol 2 God first kọlọ́hún ọba là kọ́kọ́. Àti Dambos àtúntì ilé kan ní ilé Dámiláre Hafiz. God boss ọlọ́run ọba ló ní kó rí bẹ́ẹ̀. Ọlọ́run ọba lórí gorí bẹ́ẹ̀. God first ọlọ́run ọba lórí gorí bẹ́ẹ̀. Wíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ọba ni. Ẹ jẹ́ ká jọ Ijo Olomo àti mi. Ìkànnà èrèké. Oya máa bọ́ lọ́mọ yọ, máa bọ́ lọ́mọ yọ. Ẹjọ́ Ijo Olomo owó yá o. Akíìmù ló ń kó bọ̀. Àná wọn nílùú Ghana ẹ ti sẹ́. Àná wọn nílùú Ghana ó yá òun ẹ ti sẹ́. Akumari ló ń kó mọ́. Akumari ló ń kó mọ́. Bàbá Jésù kékeré mi Akíìmù. Owó bàbá dára sí mi. Bàbá ire ayọ̀ mi dé o, Akíìmù mi ò ṣeun. Ìkànnà èrèké níbi owó so. Ìkànnà èrèké o, Akíìmù níbi owó so.
bá lówó lọ́wọ́ ẹ má bá wí. ìlú wọn lọ́wọ́ ti so ìkẹ́nà eréke ọkọ̀ àná wọn nílùú Ghana wo ṣòwò. èmi yóò mọ̀ pọ́nmọ́ Ghana ló fẹ́ òun àkìmí. ó yá o àlùjọ ní ìkẹ́ àlùjọ ní ìkẹ́ lò ó. àlùjọ ní ìkẹ́ àlùjọ ní ìkẹ́ lò ó. nítorí dámi láre àlùjọ ní ìkẹ́ lò ó. Ìjẹ̀bú Alárẹ̀ àlùjọ ní ìkẹ́ lò ó. Akim Ìjẹ̀bú Alárẹ̀ àlùjọ ní ìkẹ́ lò ó. ọmọ wọn ní kẹ́nẹ́ èrèké àlùjọ ní ìkẹ́ lò ó. èdè ní 7 of August babalapia August 7. August 7 ọjọ́ keje oṣù kẹjọ ọdún 2025 we are the Ghanaian. Àyíkó yàyé o ọmọ Ghana àyíkó yàyé o àyíkó yàyé o ẹ ti sẹ ẹ gbọ̀ngàn ilẹ̀ ṣe. ẹ̀sìn mi lọ sí ìlú Ghana ẹ ti sẹ ẹ gbọ̀ngàn ilẹ̀ ṣe. ọkọ̀ dẹ́kun ànílù Ghana ẹ ti sẹ ẹ gbọ̀ngàn ilẹ̀ ṣe. We are the Ghanaian o. Bàbá Jésù Akim Junior mi ń kọ́. ọmọ alálùbárí kan ní gbogbo wọn. Bàbá Olúwa dára sí mi Akim mi. Ẹ wá wo bí kẹ̀nẹ́ ṣe ń fowó ló ga bàbá rábíyá. Ẹ wo bí kẹ̀nẹ́ ṣe ń fowó ló gba Adekunle. ìlú London ló wà tó gbé ń pa owó wálé. àná wọn ní Ghana ojoojó alára owó kúnlé ta ló sọ pé kò sówó. ẹyẹ sọ pé kò sówó mọ́ owó wa lọ́dọ̀ àwọn àwo wa. béèyàn bá ń kọrin ẹ̀ borí bá ń wú. níṣẹ́ ló tẹ́pà ẹ̀ mọ̀ṣẹ́ àkókò. náwó náwó òrùlé bàbá rábíyá. olówó fowó ẹ̀ra ìrẹ̀pẹ̀tẹ̀ àkúmárì ohun. Olúwa dá mi láre o. ilẹ̀ bàbá ọlọ́mọ o. ènìyàn kó mọ̀ jáde yàrá o. ní Meridian làwọn àyíká barabia. ìyẹn ní London. èdè lọ́jọ́ Àlàmísì ńlá on the 7 August. Akimu ló ń kó mọ́. Akumari ló ń kó mọ́. Big boy ló ń kó mọ́. Olúwa dá mi láre ló ń kó mọ́. ẹ wo dáre dáre ló ń kó mọ́. Akim ló ń kó mọ́. òkú ṣe mo dúpẹ́. ọmọ wọn ní ìkànnì eréke ìkànnì eréke. ìkànnì eréke. ẹwà kí mú ojoojó ṣe kí wù ìkànnì eréke. ẹwà kí mú
náwó Shefiu oníkẹ́nẹ́ eréke. Ẹ jíjó ọlọ́mọ o. Ẹ jíjó ọlọ́mọ o. Ọmọ tuntun jòjò ló ẹkú àbọ̀ o. Ẹ jíjó ọlọ́mọ o. Ẹ jíjó ọlọ́mọ o. Ọmọ tuntun jòjò ló ẹkú àbọ̀. Bàbá ọlọ́mọ fẹ̀sọ̀ máa ń jó. Lady Dagu àwọ̀ ń jó. Ẹ̀wọ̀ ọmọ Ghana tó ń jó. Ghana ni àwọ̀. Ó ṣe Ghana ni àwọ̀. Akim Ogun State ọmọ wọn ní Ìkẹ́nnẹ́. Ìkẹ́nnẹ́ eréke ibi owó gbé so. Ìjẹ̀bú alárẹ̀ ó ná mi lówó lọ́wọ́. Olówó ní Ìjẹ̀bú, olówó ní Ìjẹ̀bú, olówó ní Ìjẹ̀bú àgàgà. Ìkẹ́nnẹ́ eréke níbi owó ti gbé so oṣù. Kúnlé máa bá Jẹ̀bú rèlé, máa bá Jẹ̀bú rèlé. Máa bá Jẹ̀bú rèlé, máa bá Jẹ̀bú rèlé. Máa bá Jẹ̀bú rèlé, máa bá Jẹ̀bú rèlé. Ìjẹ̀bú alárẹ̀ ó ná mi lówó. Ìjẹ̀bú alárẹ̀ ó ná mi lówó. Akímo, 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 Akímo. Ọmọ Tọ́lá Ayáyẹmí fẹsọ̀ jíjọ alálà Òkúnlé ò Tọ́lá Tọ́lá. Ọmọ Tọ́lá Ayáyẹmí máa jọjọ lọ́kì bọ́ yìí bàbára bíà. Ọmọ Tọ́lá Ayáyẹmí gbogbo wọn jó torí Daguwa, wọ́n jó nítorí Akimu Akumari ọmọ wọn ní Ìkẹ́nnẹ́. Ìkẹ́nnẹ́ eréke ìlú Awólọ́wọ̀ o, ìlú Ọ̀ṣínbàjò, ìlú Déwálé mi Àyùbá yìí. Ìlú Déwálé mi Àyùbá yìí. Ìlú tó ti bí Akumari, Akumari ọmọ wọn ní Ìkẹ́nnẹ́. Aláwọ̀ ìkọ̀gbẹ́ fújì lóde ẹ̀ bá mi sọ ọkọ̀ ẹ̀ mú jojo. Ẹni là ń kọ́mọ jáde ọmọ Daguwa ọmọ dáadáa. Ẹni là ń kọ́mọ jáde ọmọ Daguwa. Ọmọ Akumari mi Olúwa dá mi láre Ìkẹ́nnẹ́ eréke lọ́rọ̀ fẹ̀sọ̀ jójó kúnlé. Àwọn tó ìsọ́lá gbogbo wọn jọjọ ṣẹfẹ̀ Aláwo. Wọ́n jọ nítorí bàbá oko sórí Akimu ọmọ rẹ̀. Dámiláre Akimu rọra fẹ̀sọ̀ kúnlé. Dámiláre Akimu rọra fẹ̀sọ̀ kúnlé. Dámiláre Akimu rọra fẹ̀sọ̀ kúnlé. Dámiláre Akimu rọra fẹ̀sọ̀ kúnlé.
Ijo Olomo o ẹ jẹ́ a jó, ẹ jẹ́ a jó. Ijo Olomo o ẹ jẹ́ a jó. Ijo Olomo o ẹ jẹ́ a jó àkókò àkókò. Ijo Olomo o ẹ jẹ́ a jó. Ewé tàgbà tó bẹ nílẹ̀ yìí ijó ti yá. Ewé tàgbà tó bẹ nílẹ̀ yìí ijó ti yá. Ijo Olomo o ẹ jẹ́ a jó. Ta ló fọmọ jáde ṣèbí dámi láre. Èèyàn bọ̀bọ̀ dàbọ̀ sọmọ ní. Ẹ wo God force mi nà ó. Èèyàn dàbọ̀ sọmọ ní. Òkè àgbo àgbèjé. Ọmọ wọn ní Ìjẹ̀bú Igbó. Ọmọ rẹnu pọ́nrọ̀ bí ọ̀bẹ náwó. Ọmọ yèyè malẹ̀ ẹ̀wọ̀ pàtà. Gọ́dfọ̀sọ ọmọ wọn ní Ìjẹ̀bú Igbó. Ìjẹ̀bú Igbó ṣú ọ̀lẹ́ ènìyàn. Ẹ wo Sean ó ná mi lówó. Ẹ wo Bristol 2. Ẹ wo Gọ́dfọ̀sọ, ẹ wo Dabos. Wọ́n náwó Shefiu Alao o bàbá oko. Jẹ́ sísá mi o. God boss. Gbogbo wọn náwó. Dámiláre Akíìmù ló ń kó mọ́ jáde. Dámiláre Akíìmù ló ń kó mọ́ jáde. Àfọ́kàrà ń tọ́ máa rọra. Àfọ́kàrà ń tọ́ máa rọra. Èèyàn mi kú kálẹ̀ ọmọ ọmọdé máa já wọlé. Nínú kú kálẹ̀ níná lówó owó ṣeun. Níná níná. Adé ọmọ òye kọ ara wa. Adé ọmọ òye kọ ara wa. Godmother, would you? God for me. Godmother, Godmother, God for me. Majo God first, Tolúwa láṣẹ. See what? Ọmọ kan sí wọ́n lójó. Ẹ wo sí wọ́n ló náwó. Sí wọ́n. Ọmọ yìí náà rí ẹ wo sí wọ́n. Ẹ kú àdúró ti ìfẹ́nẹ́ èrèké. Ẹ kú àdúró ti ìfẹ́nẹ́ èrèké. Akíìmù ìfẹ́nẹ́. Akíìmù ìfẹ́nẹ́. Bàbá Akíìmù Júnior ìfẹ́. Bàbá Akíìmù Senior. Akíìmù tiwa kì í ṣe Junior, Senior ló ń jẹ́. Akíìmù ọmọ tí ó ju bàbá ẹ̀ lọ ni. Ó máa lówó ju bàbá ẹ̀ lọ. Fọlá ná mi lówó. Ó máa lájẹ́ ju bàbá ẹ̀ lọ. Ó máa lórúkọ ju bàbá ẹ̀ lọ. Ó máa lókìkí ju bàbá ẹ̀ lọ. Ilẹ̀ àná wọn nílùú Ghana wo ná mi lówó. Bẹ́ẹ̀ ni Fọlá ó gbẹ̀yìn yóò náwó lọ́wọ́. Sí wọ́ọ̀dù ọmọ Ìgbò iná iná kéjéni kéjéni òkúrò iná kéjéni kéjéni sí wọ́ọ̀dù iná kéjéni.
kéjẹ́ni kéjẹ́ni kòkòrò kéjìnà kéjẹ́ni success marara success mi èèyàn God first ní gbogbo wọn success ò náwó èèyàn success ní gbogbo wọn success ọmọ dandan ni wọ́n náà wà lára àwọn òkúnlé ta ló sọ pé kò sówó akúmárì ló ń kó mọ́ ọkọ̀ dọ́gba bébì ló ń kó mọ́. Bàbá kan lílì mi lílì bàbá ẹ wo lílì ó náwó Shefiu Alao kúnlé alákọ̀ọ́lá ó kárẹ̀ lílì tó náwó. Ọ̀nàwó Adekunle Alao mi kàndóso ó ṣe lílì ọmọ ni. Ó yá bọ́bọ̀ kú kalẹ̀ bọ́bọ̀ kú kalẹ̀ bọ́bọ̀ ọ̀gbẹ́ni bọ́bọ̀ máa jó lílì bébọ̀ ló ná mi lówó lọ́wọ́lọ́wọ́ lílì rè wó náwó Shefiu Alao torí Akimu bàbá senior ọmọ Tijani ọmọ Bello Tijani bàbá Jesmalo Tijani bàbá Akànní Akimu senior bàbá Akànní Akimu senior London làwa yóò London làwa yóò à ń kọrin fún Akimu lọ́wọ́lọ́wọ́ ìkànnì eréke níbi owó ti gbé ń so Akimu Lily boy yóò náwó Lily ẹ wo Lily boy yóò náwó ó yá Lily bọ̀bọ̀ ó náwó mi o Lily ó náwó mi o Lily ó náwó mi o ta ló bá mi rí kọ́bọ̀ o ta ló bá mi rí bọ̀bọ̀. Ta ló bá mi rí bọ́bọ̀ bọ́bọ̀ ta ló bá mi rí bọ́bọ̀ bọ́bọ̀ òun bẹ ní gbogbo bọ́bọ̀. Bọ́bọ̀ òun bẹ ní gbogbo bọ́bọ̀. Love lunch love is lunch aláṣẹ love is. I love this love you. Love this bọ̀bọ̀ máa wọlé mọ́ra àbá managing director. Skills ó tán mi lówó. Skill bọ̀bọ̀ ó kárí. Tó bá mi máa wà yìí kẹ́nẹ́rẹ́. Ogun State láti jọ wá. Akim èmi wà lábẹ́ òkúta. Ìwọ ìṣọmọ kẹ́nẹ́. Bákan náà ni ogun máa rábọ̀. Love is lunch. Love is lunch. Ìjẹ̀bú gbóhùn mẹ́rin tó sí God first. Ọ̀yá Padà Williams wìlí o. Padà Williams wìlí o. Wìlí o. Ilé love lọ́jọ́ mọ́ rẹ̀. Love lọ́jọ́ mọ́ rẹ̀. Love lọ́jọ́ mọ́ rẹ̀. Fọlá o Fọlá náwó Shefiu Alao Lily ẹ wo lọ fix ó náwó ẹ wo Fẹlá ọmọ Fẹlá náwó Shefiu Alao God boss ó náwó Shefiu Alao ló ṣe Fẹlá loves ó ṣe mo dúpẹ́ love tó ná mi lówó. Ọmọ ya mi ná Sílé náwó Shefiu kọrinkọrin ọmọ wa ní bá fowó ọmọ wa lẹ́gbàá lákẹ́ ọmọ ya Sílé
èèyàn làwọn mi fẹ́ fi hu ọmọ bàbá rábíà o. Fẹlá náwó Ṣẹ́fíù Ìbẹ̀bú gbó náwó bí Fẹlá sí náwó ní gọ́ọ̀lù sí náwó sílé ọmọlé kan dà lù wọ́n o. Sílé ọmọlé kan dà lù wọ́n o. Bí kábọ̀ ìhùn kọ́ sílé mi hùn náwó sílé torí ẹ má jẹ́ oúnjẹ bí ayé ẹni wálé ayé tí ó bá tiẹ̀ ti lówó lọ́wọ́ orí ẹ̀dùn ti jẹ̀bi ayé. Fẹlá o orí ẹ̀ má jẹ́ ó jẹ̀bi ayé ẹni wálé ayé bí ó bá tiẹ̀ ti lówó sí onítọ̀hún ti jẹ̀bi ayé. Bọ̀bọ̀ kan sí ló ń jó Ijo Ṣẹ́fíù ló ń jó. Ìṣílẹ̀ sì ń náwó láàdóso bàbá oko. Ẹ wo Dàbọ̀ sí ó náwó Kúnlé Adébáboko. Dàbọ̀ sí ó Dàbọ̀ sí ó Dàbọ̀ sí ó Dàbọ̀ sí ó. Èyí gbowó mi dá Dàbọ̀ sí ó sọ́sọ́ bí owó mi dá Dàbọ̀ sí ó. Bíkíbíkí iye ṣeun. Ọmọ wọn ní Jẹ́bú Òde. Ọmọ Jẹ́bú Òde ọmọ Jagalu ra Dàbọ̀ sí. Àbíní ní Jẹ́bú Òde. Kìsìmọ́ ò ná mi lówó. Ẹ wo Kìsìmọ́ mi. Ó náwó Ṣẹ́fẹ̀ owó bàbá rábíà. Ó yá kìsìkìsì Kìsìmọ́. Ó máa lè ṣe kìsìkìsì Kìsìmọ́ mi òwe. Love is, love is, love is, love is Lord. Bíkíbíkí náwó kádóso owó bàbá rábíà. Bíkíbíkí, bíkíbíkí náwó pọ̀wọ́. Liverboy, Liverboy, Liverboy o, ó ná mi lówó. Liverboy, Liverboy, Liverboy o. Ó ná mi lówó. Ó náwó Ṣẹ́fíù Alao. Akíwù kú ewu ọmọ o. Ọmọ mi júní, ọmọ mi senior. Senior Akíwù ló bí. Ẹ má pè junior mọ́. Senior ni ẹ pè. Ọmọ tí yóò ju fada lọ ni. Senior ni ẹ pè. Akíwù senior ló bí. Senior ni ẹ pè. Àná wọn nílùú Ghana o. 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 Ẹ máa wo bọ́bí yóò ná mi lówó lọ. Bọ́wọ́ dọwọ́ pọ́hùn máa pariwo. Too much of money. Owó tí ó sọ̀rọ̀. Owó tí kì í wíjọ́. Owó tí kì í sọ̀rọ̀. Too much of money ló ná. Ìmúlẹ̀fẹ́ lálẹ́ rí yẹn ó náwó Ṣẹ́fíù o. Ìmúlẹ̀fẹ́ lálẹ́ rí yẹn máa ní Ijo Ṣẹ́fíù Alao. Gbogbo wọn ń jó nítorí Akímù. Bàbá Junior ọmọ mi máa lọ ọmọ Tìjàní. Bàbá máa lọ ọmọ Tìjàní sọ́ọ̀tà mi o. Ó yá DSP DSP. Ó yá DSP 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 DSP. AYC bow, AYC bow. Àwọn ti jáde mix. Àjàyè o lọ́balọ́ba o. Àfi jàyè o lọ́balọ́ba. Wọ́n jàyè o lọ́balọ́ba o. Àfi jàyè o lọ́balọ́ba. Àwọn ọ̀rẹ́ Akímù o. Boy
bọ̀bọ̀ Mr. bọ̀bọ̀ ò ṣe o Mr. bọ̀bọ̀ ò ṣe ó yẹ JSP májíjó mi Shefiu Alao wọ́n náwó kàdóso Alao. Alẹ́ wo náwó alẹ́ wo náwó Adekunle ẹkú ìnáwó Shefiu Alao ẹkú ìnáwó Shefiu Alao. Àkúmọ̀rí mi Ọlọ́run ló dá ẹ láre orúkọ lóró ẹ̀dá mi láre ló jẹ́. Bọ́lá ti rẹ̀ dá lọ́wọ́ ìmọ̀ ìsọ̀bẹ̀ nìkan. Ẹ wá wo DSP tó ń jó. Ẹ wo DSP tó ń jó. Ẹ wo DSP tó ń náwó. 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 DSP tó náwó ẹ̀wọ̀n DSP tó náwó. Akímo bàbá máa lọ bàbá Tìjání ọkọ̀ dọ́là ọkọ̀ Ghana ọkọ̀ Ghana ọkọ̀ Ghana ìkànnì lédè níbi owó ti ń so ìkànnì ọmọ kẹ́nẹ́ èrèké níbi ewó ti ń so ẹ̀mú mi rè kẹ́nẹ́ ẹ̀mú mi rè kẹ́nẹ́ ìlọba fẹ́ máa wó lọ́wọ́ kẹ́yà mú mi rè kẹ́nẹ́ ẹ̀mú mi rè kẹ́nẹ́ ẹ̀mú mi rè kẹ́nẹ́ ẹ̀mú mi rè kẹ́nẹ́ ìlú wa bá fẹ́ mi àwò lọ́wọ́ ẹ̀mú mi rè kẹ́nẹ́ àkímú mi ó náwó bàbá àkímú sí ni ó náwó. Béèyàn gbà tiẹ̀ sọ fún wọn ọlọ́wọ́ bá ti gbà tiẹ̀. Béèyàn gbà tiẹ̀ sọ fún wọn ọlọ́wọ́ bá ti gbà tiẹ̀. Má ṣe réyàn ń ṣe ọlọ́run ní òdì mú. Ọba ṣe kan má sí ní ọlọ́run òdì mú. Àkímú béèyàn kan ò ṣe tiẹ̀ sọ fún wọn ọlọ́wọ́ bá ti ṣe tiẹ̀. Béèyàn ò gbà tiẹ̀ jẹ́ kó yé wọn ọlọ́wọ́ bá ti gbà tiẹ̀. Aṣíwájú kú kọlẹ̀ gbogbo náà. Aṣíwájú kú kọlẹ̀ gbogbo náà. Ta ló bá mi ra aṣíwájú? Friday election. Minister Marora, ẹ wo minister tó ń jó. Yẹmi Adora kò kalẹ̀ yẹmi. Minister rẹ̀ ẹ wo minister ló ń náwó owó sẹ́fẹ̀ ló ń ná. Ẹ wá wo minister èèyàn rẹ̀ minister èèyàn dáadáa minister. Ẹ wá wo mínísítà mínísítà Yẹmi Adora níbo ló wà kò súnmọ́ mi kó wájú Yẹmi o Adora. Olówó la kì í mú olówó lọ́rẹ̀ tó ní akúmárì àkókò. Ẹ wo Dámilọ́lá sí o aláṣẹ táwọn wá ilé aláṣẹ táwọn wá òjòjò ṣẹfẹ Adekunle dámi lọ́lá ilé aláṣẹ sí òwò ṣòwò dámi lọ́lá. April ó ná mi lówó April ó ná mi lówó.
ebi apron wọ mọ́ni. apron ó náwó Shefiu ó náwó àbòkò ebi apron ó ná mi lọ. Bóyá ebi apron ó ná mi lọ́wọ́ ebi apron ó ná mi lọ́wọ́. Àkúmárì ló ń kó mọ́ kí là ń ṣe o ọmọ là ń kó kí là ń ṣe ọmọ là ń kó. àkú ewu ọmọ Ọmọ là ń kó. kí là ń ṣe Ọmọ là ń kó. ewu là ń ṣe Ọmọ là ń kó. kí là ń ṣe Ọmọ là ń kó. kí là ń ṣe Ọmọ là ń kó. ẹ̀gbọ́n ta ló bímọ Akíìmù ni ìkànnà erébe Akíìmù ni. ìkànnà erébe Akíìmù ni. níbi owó ti ń so Akíìmù ni. kálórì sọ̀tà o Akíìmù ni. bọ̀bọ̀ òun kọ́ Akíìmù ni. Akíìmù ló kó mọ̀ jáde Akíìmù ni ó ń kó mọ̀ jáde Akíìmù ni. Ta ló sọ pé kò sówó? Ta ló sọ pé kò sówó? Apron ó ná wa lára owó lọ́wọ́. Ibrahim wo náwó ìbúrò ìbúrò. Ibrahim wo náwó ìbúrò ìbúrò. Apron Ibrahim ìbúrò mi ń náwó. Apron ìbúrò mi ń náwó. Ìbúrò Apron wo ná mi lọ́wọ́. Apron mi o Apron mi o Apron mi o Ibrahim mi o èèyàn sọ́tà mi èèyàn sọ́tà mi èèyàn sọ́tà mi Apron mi ogún ìnáwó ìkọ̀ o Apron ó náwó ìkọ̀ o ó náwó ìkọ̀ Apron mi ó náwó Shefiu o. Béèyàn bá ń kọrin ẹ̀ borí bá ń wú. Akíìmù ìṣe ló dẹ́pa ẹ̀ mọ̀ṣẹ́ òkò sọ. Náwó òrùlé bàbá rábíyá. Olówó fowó ẹ̀ra ìrẹ̀pẹ̀tẹ̀ ta ló sọ pé kò sówó. Ọyẹ sọ pé kò sówó mọ owó wa lọ́dọ̀ gbogbo wa. Ọ̀la ni ò bá rí. Kúnlé ìlú London la wáyé o. Ìlú London la wáyé o. Èní ní 7 of August. À ń kọ́ máa jáde o. Akeem sì níyàn. Ọmọ dá mi láre o. Ọmọ mi máa lọ ti jáde. Máa lọ ti jáde ìwájà ìlànì. Oya máa lọ ti jáde. Máa gbọ́ ti jáde. Pé master, ta ló bá mi rí pé master? Game master, ẹ bá mi pé game master. Ta ló lè gba géèmù tó? Game master. DSP, ta ló lè gba géèmù tó? Game master. Ta ló lè gba géèmù tó? Game master. Kájọ wà lójú ọmọ. Game master. Game master o. Game master. Èèyàn mi níbo ló wà kó wájú? Game master. Àní níbo ló wà kó wájú? Kúkálẹ̀ wọlé ọmọdé máa ń jà o. Abíọ́lá ọmọ ọmọdé máa já. Bọ́mọ̀ bá jọ bàbá Dàrúsàkì ní ẹ ṣe. Bọ́mọ̀ bá jọ bàbá Dàrúsàkì ní ẹ ṣe. Bọ́lá ò jọ bàbá ẹ̀ kan. Bíọ́lá ò jọ bàbá ẹ̀ kan. Ó dàbí yóò. Ọlọ́run ò ní já oṣọ́kú bọ́mọ̀ bá jọ bàbá Dàrúsàkì ní ẹ ṣe. AP Council ọmọ ọmọdé máa já.
orúkọ tó ti wà ńlẹ̀ tipẹ́tipẹ́ orúkọ ọmọdé máa já orúkọ tó ti wà ńlẹ̀ tipẹ́tipẹ́ gẹ́gẹ́ sí orúkọ ọmọdé máa já AP Council ọmọ ọmọdé nínú olóṣèlú Ẹ̀gbá Láké àwọn bàbá tí wọ́n là kọ́kọ́ ní 1963. ìgbà táwọn Awólọ́wọ̀ ọ̀tọ̀ ọbẹ̀ ẹ̀ṣẹ̀ Bíọ́lá o ọmọ AP Council ọmọ ọmọdé májá ọmọdé májá happy 60 years 60 like 40 èmi náà Àlàó Adé 60 like 40 ọmọ ọmọdé májá àwọn bàbá tí wọ́n lábẹ́ òkúta àwọn náà ń fọba jẹ ọmọ àfọba jẹ ọmọ ológo jẹun ilé ọmọ ológbò jẹun lábẹ́ òkúta ìran bàbá tí wọn ò gbọ́dọ̀ ná ológbò wọn ò gbọ́dọ̀ jó ológbò wọn gbọ́dọ̀ máa kẹ́ ológbò ọmọ ológbò jẹun wò ṣeun ọmọ yúnmùyúnmù lóró ń ké ọmọ ìlú òní tóbi títí kápá òrò màmá ta Ẹ̀gbá Láké Ẹ̀gbá Ajíbòdù ọmọ wọn ní kéka gbọ̀ngàn sọ nílé àbọ̀dá kùtùkù wàhù. Lọ́mọ náà kọrin kì ní gbọ́ yẹn títí ká tún wò yí dé ó ti lọ́dún ìyàwó èjìdé ó ti lọ́dún ìyàwó olókèkèrè sísí àmọ́lẹ́wà ó lọ́dẹ rẹ̀ sí àwò wa òye mi ó lámọ̀dẹ́gbà tí ó jẹ́ ìwọ òye mi yọ̀ǹkẹ́ ògbé mi mọ̀ kí n dé ẹ̀fọ́ àdẹ̀bí kọ́ ògbé mi mọ̀ kí n dé ẹ̀. Àdẹ̀bí kó gbé mi kàn kí n gbé ẹ̀fọ́. Kó gbé mi kàn kí n gbé Bíọ́lá. Àdẹ̀bí kó gbé mi kàn kí n gbé ẹ̀fọ́. Ọmọ ọmọdé. AP Council. AP Council. Amọ̀dé máa já mi káfé. Ọmọ ọmọdé máa já mi káfé. Láyé ọjọ́ sí wọ́n lè rìn kì í fọ́n kọ́mọ ẹ̀fọ́n òwe àtijọ́ àmọ́dé mọ́jọ́ tí yóò wé yìí padà tipẹ́tipẹ́ erin ń fọ́n ọmọ ẹ̀ ń fọ́n àmọ́dé májá o erin ń fọ́n ọmọ ẹ̀ ń fọ́n àmọ́dé májá erin ń fọ́n ọmọ ẹ̀ ń fọ́n àmọ́dé májá erin ń fọ́n ọmọ ẹ̀ ń fọ́n erin ń fọ́n ọmọ ẹ̀ ń fọ́n èrí fún ọmọ ẹ̀ fún. Mo padà sórí game master. Game master. Game master. Èèyàn kí game master. Èèyàn takú mẹ́rin game master. Ọmọ alálùbárí kà game master. Aláàánú game master. Bóyá game master. Ẹ wo game master. Game master, ẹ wá wo game master. Game master, ẹ wá wo game master. Ó bá tẹ́, ọpọlọ ìbọ̀. Ó bá tẹ́. Ten ó bá tẹ́, ọpọlọ ti bọ̀. Ten ó bá tẹ́, ọpọlọpọ̀ gan. Ten ó bá tẹ́, ọpọlọ ìbọ̀. Ten ó bá tẹ́. Ẹ wo game master ń náwó owó Shefiu ló ń ná. Game master ń náwó torí àkíkùn ló ṣe ń náwó. Game master o. Game master o. Game master o. Ìmùlẹ̀ ọmọ ti jà ní àkíwù bàbá sí ni o. Tìjàní ìkẹ́nẹ́ eréte bàbá máa lọ ọkọ wọn ní Ghana Ìjẹ̀bú lọkọ Ghana Akumari ṣe bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ náà ni Akimu ṣe bẹ́ẹ̀ ni o Ìjẹ̀bú lọkọ Ghana o àbí bẹ́ẹ̀ ni o.
mo ní bẹ́ẹ̀ náà ni o alálà ò bẹ́ẹ̀ náà ni o èèyàn bá ń kọrin ẹ̀ borí bá ń wú. níṣẹ́ ló dápa ẹ̀mọ́ṣẹ́ òmò sọ náwó náwó òrùlé bàbá rábíà olówó fowó ẹ̀ra ìrẹpẹtẹ alálàwọ̀ ìkọ́ abẹ́ orí akímú mi èèyàn fẹ́lá níná lówó kú kalẹ̀ níná ọ̀rẹ́ sí o lẹ́yìn fújọwọ́ ọ̀rẹ́ sí o ọ̀rẹ́ sí náwó akímú ọ̀rẹ́ sí o ẹ máa wọ ọ̀rẹ́ sí náwó akímú èyí fújọwọ́ ọ̀rẹ́ sí o ọ̀rẹ́ sí kìjọ ṣẹfẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ máa wọ ọ̀rẹ́ sí o náwó àdóso ọ̀rẹ́ sí o. ọ̀rẹ́ sí o èèyàn dà kí mú ọ̀rẹ́ sí o èèyàn dà kí mú akíwù bàbá síníọ̀ bàbá ọlọ́mọ akíwù májójó Àlàó Ṣẹ́fíù tó kọrin lọ́wọ́ níná àṣìṣì níná lówó mi gbogbo Agége ọ̀nàrẹ́bù tó ń bọ̀ gbogbo Agége connection wẹ́ bá mi gbé ọmọ alálùbáríkà ọmọ tọbaṣá ọmọ wàlúùmù dáṣírù ọmọ wàbáṣá ọmọ délé mi lóṣù àwọn akíbo ọmọ ní èyí fújowó mi àkókò kú kalẹ̀ wọlé amọ́dé máa dá ọ̀rẹ́ mi kú kalẹ̀ o lùkú mọ́nú mi o ẹ̀lùkú kú kalẹ̀ lùkúlùkú pàdé Aláò Ṣẹ́fíù tipẹ́tipẹ́ látàyà lálùmọ́lẹ̀ níjọ́sí lùkúlùkú Friday ẹlẹ́ṣin Friday yàrá wa ní adéyọ ọmọ òye kan òjẹ̀kú kalẹ̀ àfòkú kalẹ̀ Fọlábí ọmọ òye kan kú kalẹ̀ o Fúlàní kú kalẹ̀ Àlàó ọmọ Fúlàní kú kalẹ̀ o aṣíwájú Akíìmù kú kalẹ̀ o Akíìmù ọmọ aṣíwájú olówó ọ̀nà kò àkókò olówó ọ̀nà kò àkókò ẹ bá wọn sọ́ta lọ ẹ wá sọ́ta ẹ bá wọn sọ́ta lọ ẹ wá sọ́ta lọ sọ́ta kọ́ o sọ́ta mi o sọ́ta mi sọ́ta dá o èèyàn kí mú ọmọ ti já ní ìkànnà eréke níbi owó tí ń so ọ̀rẹ́ mi o ẹ bá wá sọ́ta lọ nínú tún ti dòde níná lówó nínú Ògo Agége ògo gbogbo Agége níná lówó èmi ti mọ̀ Ọlọ́run ní ṣọlá níná lówó èmi ti mọ̀ Ọlọ́run ní ṣọlá Ọlọ́run tó ṣe ti lágbájá ó ń bọ̀ wá ṣe ti kẹ̀mẹ́dù ọ̀nàrẹ́bù Lágége níná ọ̀nàrẹ́bù Lágége níná lówó ọ̀nàrẹ́bù Lágége níná lówó bí nínú bá sọ pé kò sówó irọ́ ló pa torí àwọn ayáwó máma san ni nínú ó náwó pọ́ùn ó náwó yúrò ó tún náwó dọ́là ó sì máa náwó náírà Àlàó ọ̀ríjìnà àwọn ọmọ Nàìjíríà ó ń bọ̀ nínú ń bọ̀ nínú ń
ò lè sọ. Bóyá sínétọ̀ ni, bóyá rẹ́pù ni, House of Assembly ni, bóyá fẹ̀jẹ̀ sáma local government ni. Ṣùgbọ́n lágbègbè ó ń bọ̀, ó ń bọ̀, ó ń bọ̀, níná lówó ń bọ̀, ó ń bọ̀, ó ń bọ̀, ó ń bọ̀, nínú ń bọ̀. Àkúmárì ló ń kó mọ, asọmọ ní Joyce, Akim Senior, àná wọn ní Ghana, àyíkó yàyé o. Ọmọ Ghana àyíkó yàyé o, owó àyíkó yàyé o, àyíkó àyíkó Ghana àyíkó 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 yàyé o, Ghana níyà àyíkó yà o, àyíkó yàyé o, yàdí Ghana níyà. Ìkànnà erébé tó lọ fọmọ Ghana wálé. Sọ́tàn Yẹmí àdúrà súnmọ́ bí Tọ́pẹ́ disco súnmọ́ bí. Yẹmí ní àdúrà pẹ̀lú Tọ́pẹ́. Ìmọ̀lẹ̀ Tọ́pẹ́ Bísò Yẹmí àdúrà o. Ìmọ̀lẹ̀ Tọ́pẹ́ Bísò Yẹmí àdúrà o. Àwọn alága ọmọ dáadáa ní Tọ́pẹ́ Bísò. Ọmọ Bísò Tọ́pẹ́ Bísò máa rọra. Ẹ̀bà kọ́mọ Bísò Tọ́pẹ́ Bísò máa jó. Ọ̀rọ̀ Yẹmí àdúrà tó náwó lọ́wọ́. Yẹmí àdúrà. Èèyàn Bísò Yẹmí àdúrà. Àwọ̀ Bísò. Báńkì mi àwọ̀ Bísò. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta olówó ni wọ́n. Báńkì mi Bísò. Alága ní Kẹ́rí. Kó má gbàgbé alága èèyàn Bísò. Ọ̀nkọ́lé báńkì máa fẹ̀sọ̀ jò. Èyí bùjọ owó mi ká ń kọ́lé. Sọ́sọ́ bí owó mi báńkì gbà. Báńkọ́lé báńkì. Àwọn ọmọ oyè Bísò àwọn ọmọ oyè ọmọ oyè. Bóyá ọmọ Yàdúrà Yẹmí, ọmọ Yàdúrà Yẹmí. Èèyàn Bísò ọmọ dáadáa ọmọ Yàdúrà Yẹmí. Ọmọ Yàdúrà Yẹmí. Èèyàn Tọ́pẹ́ Bísò Yẹmí. Tọ́pẹ́ Bísò. Ọ̀gá wa o. Tọ́pẹ́ Bísò. Ẹ̀wò Tọ́pẹ́ Bísò. Àwọn bá ń kọ́lé wọ́n náwó Ṣẹ̀fíù nítorí Àkímù ọmọ dandan ni. Torí Dámiláre ọmọ Tìjání. Ìkànnà eréke bàbá ọlọ́mọ tuntun. Ìkànnà níbi ọwọ́ tí ń so ọmọ Tìjání. Òkè kú ewu ọmọ Bísò. Ọmọ bá ń kọ́lé báńkì mi. Bá ń kọ́lé o báńkì mi. Bá ń kọ́lé báńkì mi. Bá ń kọ́lé o báńkì mi. Bá ń kọ́lé. Kálukú ló ní tiẹ̀ lára níbi tó fi há òfò èèyàn oníṣẹ́ lómi. Táyé ń bí torí gbogbo apáta.
mọ́lá bámúbámú ẹni sílẹ̀ mọ́ bá ní bàrà ó ilẹ̀ kankan. Àkí kan sì mi àbòsí kan jẹ́ káàrí ẹ̀sìn mi àbòsí o kan sì mi àbòsí o. Tó bá pé wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ ò gbọ́dọ̀ bínú o. Àkí tó bá pé wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ ò gbọ́dọ̀ bínú o. Àkí tó bá gbọ́ pé wọ́n ń rojọ́ ẹ̀ ò gbọ́dọ̀ lérí o. Ìwọ ṣá máa dúpẹ́ lọ́wọ́ wa láwùrà bí Ọlọ́run tó gbé ẹ gòkè àgbà. Kọ́ máa bínú yé kọ́ máa lérí Ọlọ́run sọ pé ó jù wọ́n lọ kọ́ máa bínú o. Ìjọdá gbogbo onísọkúsọ ẹnu ẹlẹ́wà yẹ. Gbogbo alásọkójẹ gbogbo onísọkúsọ ṣé Akímù ń lọ ṣé bí rúkèrúdò lẹ́yìn ṣe bí sọkúsọ lẹ́yìn sọ ṣé bí sàgbàsúlà lẹ́ ń bá ká ẹnu ẹlẹ́wà ẹnu ẹlẹ́wà gbogbo alásọkójẹ gbogbo onísọkúsọ gbogbo alásọkójẹ ẹnu ẹlẹ́wà ẹnu ẹlẹ́wà. Tó jẹ́ pé Akímù kálukú ló ní tiẹ̀ lára gbogbo èèyàn oníṣẹ́ lómi láyé bí torí gbogbo wa pátá ní mọ́lá bámúbámú ẹni sílẹ̀ mọ́ bá ní bàrà òbí lẹ̀ ń kọ́. Bóyá ẹ̀sìn mi àbòsí ẹ̀jẹ̀ káàrí ẹ̀sìn mi àbòsí o ẹ̀sìn mi rúkèrúdò. Ẹ̀sìn mi àbòsí bóyá sọ́ọ̀tà mi òwe sọ́ọ̀tà mi. Sọ́ọ̀tà mi sọ́ọ̀tà mi àná Sálíù mi dada àná Sálíù mi dada sọ́ọ̀tà àná Sálíù mi dada. Àná Sálíù mi dada Sálíù ọmọ balẹ̀ lókè odò Fẹlá o Fẹlá máa jíjó Shefiu ìjọ òun dá Fẹlá. Ijó 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 sọ́ọ̀rì Fẹlá èèyàn tàbí òun òjò ẹ bá mi kí Fẹlá dojo. Fẹlá Fẹlá jójó Shefiu bàbá oko Fẹlá Fẹlá jójó Shefiu bàbá oko. Èmi làlàó Shefiu tí wọ́n ń wí. Èmi làlàó Shefiu tí wọ́n ń sọ. Èmi làlàó Shefiu tí wọ́n ń bú. Èmi tún làlàó Shefiu tó ń pọ́nlé. Ẹni tí ó bú mi dandan pọ́n mi lé. Ẹni ò pọ́n mi lé o dandan ni kó bú mi. Mo pa gbogbo ẹ̀ pọ̀ o mo so gbogbo ẹ̀ yìí. Mo ṣe lémi làlàó Shefiu tí wọ́n ń sọ. Kúnlé béèyàn bá ń kọrin ẹ̀ borí bá wú. Ìṣe ló dẹ́pa ẹ̀ mọ̀ṣẹ́ o mo sọ. Ló jẹ́ pé náwó náwó òrùlé bàbá rábíyá. Olówó fowó ẹ̀ra ìrẹpẹtẹ. Ta ló sọ pé kò sówó? Ẹyẹ sọ pé kò sówó mọ́. Owó wà lọ́dọ̀ gbogbo wa. Ọlà ni ò kárí, èèyàn tó là ní ò pọ̀. Ẹni kọ́lé máa ní ò pọ̀. Ẹni ra mọ́tò ní ò paláwo. Ẹ̀yin àgbààgbà tó wà lókè yẹn jọ̀wọ́. Ìjọba Nàìjíríà ẹ dákun yé. Ẹ̀dẹ̀ ṣètò kan lánàá ò kárí. Táwa náà lówó. Táwa náà kọ́lé kákọ́mọ lẹ́dùkẹ́sàn rẹpẹtẹ. Ọ̀rọ̀ owó ìwòrò ìwòrò ọ̀rọ̀ owó ìwòrò ó ìwòrò.
màmá mi infinity báyìí ló lo ara ṣokùn òun ní lójú òrónú èjì wọ́rọ́ lójú ya ẹ̀ máa gbọ́ mo fẹ́ fẹjọ́ lukú sùn ẹ̀ ẹlùkú ọ̀rẹ́ mi mo fẹ́ fẹjọ́ ẹ̀sùn ẹ̀ bọ̀dá mi mo fẹ́ fẹjọ́ lukú sùn yìí lukú mọ́nà ló ní kí n wá lọ ṣòògùn owó ó ní kí n lọ wá sóyìnbó kí n lọ wá fún ìrà àkọ́kùnrin adìyẹ ìrọ̀pọ̀ lọ́gbẹ́ bá gbọ́ngọ́ èkánná rebe kí n rọṣẹ dúdú kí n kàn kó sí kí n lè kàn kó sí kékeré. ó ní tó bá dọ̀kọ̀jọ́ ooru kí n bọ́ṣẹ kí n fi wẹ̀ kí wá má pọ̀ ọ̀fọ̀ sí wípé ọ̀gá mi rárá ọ̀gá mi rárá tó sí dídí òkú dídí ńláńlá kó yọ gbọ̀rọ̀gbọ̀rọ̀ léwé àgbàgbà odidi là á dókun sínú kósí akáré fìdí mọ́ ẹ láàbọ̀ kíní abẹ́bẹ́ ní tí mo sùn orí ìyá mi rọ̀jò owó sí $2 million lójoojúmọ́ orí ìyá mi rọ̀jò owó sí. Gàjí ti lé ní 70 abẹ́ ọmọ ní bàbá yìí ó ti lé ní 70 ẹ jẹ́ ká ṣògùn owó fún kó má ṣiṣẹ́ mọ́ kó wá ṣògùn owó pọ̀ sí díndí òkú díndí ńláńlá làpọ̀ yọ gbọ̀rọ̀gbọ̀rọ̀ léwé àgbààgbà tó bá ti wẹṣẹ yẹn a máa kó $5 million lójoojúmọ́ a kò fún 10 years mọ́jọ́ orí ẹ̀ ṣé kò tó ní ó tó Shefiu Alao Adekunle bàbá Gàjí owó ti dé má ṣiṣẹ́ mọ́ Gàjí owó ti dé má ṣiṣẹ́ mọ́ ìwọ ṣáà máa bọ̀ l'Abẹ́òkúta lẹ́gbàá alágbé níná lówó ṣèbí níná lówó wà fún láyé majority boys àríyá kì í pọ̀jù ká máa náwó àṣírí ìnáwó mò ń sọ onítún ní ìṣojú àwọn ẹni bá fowó rò lówó máa bá gbé. Infinity. Ọmọ ọmọdé bá já o. Ẹbí kanṣu bàbá Abíọ́lá. Ẹgbẹ́ mọ́lísà bí ìyá gbogbo àkànlá. Ìlú tó ti fi Shefiu tí mo gbé gbé. Ọmọ bá oyè kàn. Ọmọ oyè kàn. Ọmọ bá oyè kàn. Èkó bẹ́ẹ̀ ní ìrà ni wọ́n. Adé ọmọ wòye kàn. Máa ń jó. Adé ọmọ wòye kàn. Máa ń jó. Adé oyè kàn. Ó ń jó lọ́wọ́. Adé oyè kàn. Ó ń jó lọ́wọ́. Adé ọmọ oyè kàn. Adé oyè kàn. Ó ń jó lọ́wọ́. Adékù kalẹ̀ èèyàn bàbá kan. Ẹ gbádùn Shefiu bàbá owó. Ọ̀rẹ́ mi lùkù mọ́nù mi ìyọ̀dẹ̀kù kalẹ̀ ẹ̀kú mẹ́jẹ. Àjọ ń ṣe láti ilẹ̀ tipẹ́tipẹ́. Látàyé alálùmọ́lẹ̀ láti jọ ń ṣe ẹ̀lùkù. Lùkù mọ́nù wọ́ọ́rẹ́ wọn. Ṣọlá ọmọ lọ́wọ́ máa dẹ̀ mí ń bọ́. Bàbá mi tọ́jú Fúlàní o. Friday ọmọ ẹlẹ́ṣin. Ẹlẹ́ṣin kátàkátà. Ẹlẹ́ṣin kátàkátà. Friday máa fẹ́ ṣe rẹ́gẹ̀dẹ̀. Níṣe ni ó fẹ́ ṣe gbé mi délé. Friday ọkọ Ṣadé. Friday ọmọ ẹlẹ́ṣin. Ẹlẹ́ṣin kátàkátà. Àwọn olóko
ọkọ. Ọlọ́run